entertainment industry is a beautiful thing. In fact, as young as I am, when I was born, I have been dreaming that I will forever be an actor. So, till today, where we have a program and I have the opportunity to be an OAP on the show that we call The Splendid. And what we do right there is to bring superstars in the movie industry in Nigeria. Right here on the hot seat, we interview them, they tell us about their own perspective, what they feel about the industry as far as movie making is concerned. And the show is Splendid on Moinet Television. I am Ayla Kolawole Abbas, popularly known as The Legend. So we are going to be moving to our biggest guest that we have. I would describe him as a big fish in the big ocean that is already on the hot seat today. In fact, when I was young, like 1 or 2 years of age, growing up to my 5 years, 10, I have been seeing him in movies. And I wish I could even meet him one day. This is the day. And to God be the glory. I am so delighted to have my own father. And imagine, we are from the same state, Ede. He came from Ede to be precise, and from Iwo. That is my own father, not only in the industry. I am talking about no other person, Chief Aderemi Adedeji, popularly known as Baba Olofaina. Yes, so happy. So let's see our big fish in the big ocean that we have in the studio today. Baba, gbogbo ilé ìtàn sọ látàrọ ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí, bàbá. Kọ́láwọlé. Bẹ́ẹ̀ni. Olóko àgbàlagbà. Kọ́láwọlé. Àyìnlá. Ọmọ bàbá Kollington. Ọmọ bàbá Kollington. Mo mọ bàbá dáadáa. Bàbá láti ka bẹ́ẹ̀nu tí wọ́n náà ṣe dùn ún lédè. Ẹ ṣé bàbá. Bàbá tí bá ń kọrin bí alábàáhùn ní gbogbo ní tá a bá mọ̀ ṣe bí ẹwẹ́ náà ni. Ó nítorí tó ń bá ń lọ láàrin oko ẹ̀pà gábá ọ̀kọ̀ọ̀kan máa bọ́ sí lẹ́nu. Bàbá ẹwà ìgbé pọ̀. Ẹ kúṣẹ́ ẹ kú ohun. Nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ẹ̀kan, ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀pọ̀ jẹ́. Mo ní ọ̀rẹ́ kan ní Ìbàdàn, orúkọ ẹ̀ jẹ́ Ọ̀jẹ̀tọ́lá. So ìgbà tí wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀ kí ni ìtumọ̀ Ọ̀jẹ̀tọ́lá, ó wá sọ wípé àwọn ń gbégún nínú ẹbí àwọn. Ṣé gbogbo àwọn tó bá ti jẹ́ pé wọ́n ń gbé eégún nínú ẹbí wọn ni wọ́n máa ń jẹ́ ọ̀jẹ̀? Gbogbo ẹni tá a bá pè ní ọlọ́jẹ̀ ìdílé ilé eégún ni. Ṣé mọ̀ kó tó di pé ẹ̀sìn míì ń dáyé nílẹ̀ Yorùbá ní àtètèkọ́ṣe àwọn ìbílẹ̀ náà ni gbogbo wa ń sìn. Inú àwọn òrìṣà àgbà náà tí a nígbàgbọ́ sí eégún jẹ́ kan, ìran ọlọ́jẹ̀ ní í ṣe eégún. Ògún jẹ́ kan, àwọn ọdẹ, àwọn alágbẹ̀dẹ, àwọn ní á ní Ògún gẹ́gẹ́ bí òrìṣà. Àwọn ìran oníṣàngó wà, tó bá ń gbọ́ pé Ṣàngó níyì, Ṣàngó gbèmí. Ọ̀nà tí a bá gbà bí ọmọ kọ̀ọ̀kan, àwọn ọmọ kan bẹ tó ṣe pé ọwọ́ àwọn òrìṣà yìí láti tọrọ ẹ̀. Àwọn ìyá kan bẹ tó ṣe pé àsìkò tí wọ́n fẹ́ sọdún yìí ni wọ́n lóyún, ọmọ tí wọ́n bá bí ó di dandan ká fi yá irúnmọlẹ̀ náà. Ní bí pé kí a máa jẹ́ orúkọ ìṣeré ìjánu ẹni ni. Ìyẹn nígbà náà lọ́hùn. Ẹ bá ní orúkọ ẹni ní ìjánu ẹni. Ọ̀rọ̀ pọ̀ tí a nílẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe báyìí, ká tó lọ jìnnà nínú ti àṣà, ẹ jẹ́ ká wo eré orí ìtàgé tó jẹ́ pé òun la fi bẹ̀rẹ̀. Àwa mọ̀ pé ẹ ti kó ìgbò pé tí n bá béèrè lọ́wọ́ yín pé mélòó ni àwọn fíìmù tẹ̀ ti ṣe, bóyá ẹ ti ẹ̀ lè rántí iye ẹ̀ mọ́ báyìí. Ní ìgbọ́ fẹ́ fọṣọ arúgbó ń ta ni. Wọ́n ní ẹ̀mọ́ fọṣọ arúgbó ń ta orí òórùn ọ̀pọ̀. Ìmọ̀jọ́ ìyá tí ó kásọ pamọ́. Àwọn aráyé sọmọ ọmọ ẹ̀ pé yàrá ìyá ń wẹ̀ wá bá ń fọṣọ wọn o. Àwọn ará àdúgbò àgbẹ̀ ẹ̀ sí kò lóòdò. Ẹ kò lóòdò àbẹ̀rẹ̀ pọ́n. Ẹ kò lóòdò òbúlẹ̀. Torí òórùn irú rẹ̀ ní kọ́ obìnrin pé ìsinimá mélòó mo ti ṣe. Tí n bá bẹ̀rẹ̀ sí mẹ́nu lé ilẹ̀ oṣù. Torí pé gbogbo sinimá táwọn yìí náà kì í tèmi o. Àgbàṣe lọ́pọ̀. So ti yọ nísìn. Ṣé o sì mọ̀ pé nígbà míì tá a bá pè yàn lálágbàṣe kọjá àgbàṣe oko. Ó ṣeé ṣe kó lóúnjẹ léjú ẹni tí ń gbóko fún un lọ. Ìdí pé tó bá kú olóko àgbẹ̀ yìí tó gbowó ẹ̀ yóò tún lo oko àgbẹ̀ míì
táwọn ọmọ gbéṣẹ́ fún Bẹ́ẹ̀ni. ìlú ẹ̀dínwó wa alágbàṣe àwa náà gbé kó adáko lè ti ṣe pé a ní ààrẹ o a ní fíìmù o ṣùgbọ́n kópa ní tẹlòmíì ló ti àpọ̀jù mímí bọ́ bá ń bí n bá ti rántí ọ̀fẹ́ lè kò tó. bẹ́ẹ̀ àì ó yé mi gan torí èmi gan ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé àtìgbà tí mo ti ń dàgbà bọ̀ ni mo ti ń. ní Yorùbá fi mọ̀ pé oníkòkó àkátì nìkan kó gbìn ojú ogún ẹ̀ ojú ogún àbúrò. bàbá kẹ́ tó dé ni mo ti ń sọ fáwọn èèyàn pé òwe tí mo fẹ́ dojú kọ lónìí ó pọ̀ o. ẹ̀yìn wà ní yọ́pọ̀ torí kó o lè gbádùn mi. mo ń gbádùn òwe. bá ti pọ̀ jù yọ́ máa fò lọ atẹ́gùn ọmọ gbé lọ níwọ̀n náà ni. ẹ ṣeun. And you are listening to Splendid. You've been seeing Baba right on the hot seat, giving us African parables and Yoruba. Bit by bit, we are really enjoying it. And it is so nice and so interesting on the show. I am Aina Kolawole Abbas, still on Moinet TV. We'll be right back after this time out. From the creative house of Aishat Abimbola Omoge Campus comes Tomiteje, a film that has been taken around the world and certified fantastic. Tomiteje. Ẹ̀yin òbí ẹ̀dá máa ń ṣe rere láyé ká mọ̀ ṣọ́ra o. Bíbí ti ń bẹ nù rè, bẹ́ẹ̀ náà ni rẹ̀ ń bẹ nù bí. Tomiteje. When a child is in the pursuit of development in life, he grows, gets an education, and goes for NYSC. For evil, for goodness, and the surprises of life. Tomiteje, featuring Aishat Abimbola, Wasiu Alabi Pasuma, Saheed Balogun, Ojo Pagogo, Iyabo Ogo, Joke Muiwa, and a host of others. Tomiteje, a story well told by Aishat Abimbola Omoge Campus and directed by Tunde Olayusuf. You can't afford to miss this. Tomiteje, by fire, by force, marketed and distributed by Moinet Entertainment, number 2B, Odowa Street, Garkabi, Ilorin, Kwara State, Nigeria. Tomiteje. Welcome back to the show, Splendid. Ẹ káàbọ̀ padà sí ètò tá a pè ní Splendid. Ìbéèrè sì pọ̀, ṣùgbọ́n ó wù mí kó jẹ́ pé bàbá ò tiẹ̀ ní lọ lénìí, ṣùgbọ́n ọ̀nà pọ̀ wọ́n ní láti lọ. So láì fi àsìkò ṣòfò bàbá. Ní eré orí ìtàgé tá a nílò yìí, ǹjẹ́ lẹ rò pé àṣà ti kúrò ńbẹ̀ àbí àṣà sì wà ńbẹ̀? ẹ ṣe àṣà wà ńbẹ̀ lápá àbí àṣà wà. Àṣà kúrò lọ́dọ̀ àwọn míì nítòsí jẹ́ orí bẹ́ẹ̀ ni wípé Yorùbá kan ní bàbá kan ní bí onínúure bá joyè lé òṣìkà àwọn kan ò ní jí ó lọ lọ́npẹ́ nígbà tí ẹgbẹ́ wa ń bẹ ní gidi àjọ máa ń sọ láì fi ẹni tí ò bá tẹ̀lé ìlànà àti ìṣe wa níjọ̀hún tẹ́ bá kọ script lọ sí tẹlifíṣàn tí producer àbí whoever tí ó wà ní ìjáde ẹ̀ bá kà tí ò bá yé yọ á béèrè pé what are your aims and objectives of this story èèyàn ni pé kí ló fẹ́ fàyọ nínú ìgbà náà láàrin to highlight to entertain to educate lóde òní wọn ò fi kún mọ́ bó ti wo oníkálùkù ní kọ̀wé ẹ̀ ọ̀wá ṣe é bá wí ìdí ni pé òfin ilẹ̀ wa fààyè gba oníkálùkù láti fowó ẹ̀ṣòwò tó wù ló dífá fáwọn tí wọ́n kọ eré Yorùbá kalẹ̀ wọ́n sọ ìdajì èbó ìdajì Yorùbá bíbí ní ń bá wí bí wọ́n ní àmọ́ Yorùbá sì ní ìtàn tá a bá ń pa tá a lè rọ́ ojú ní fi ti ni bí wọ́n bá lè dédé tàbí kó jẹ́ pé kí wọ́n kọ eré Yorùbá kí wọ́n fi ṣe Yorùbá lọ́tọ̀ kí wọ́n kọ òyìnbó kan fi ebi torí rẹ̀ náà ni subtitle in English fi wà nígbà tí mo béèrè lọ́hàn tó wà ní ìgbọ́nú ẹ̀ wọ́n ní iṣẹ́ mákẹ́tà ni pé òwò ni pé mákẹ́tà lọ sọ pé àwọn ń fẹ́ bẹ́ẹ̀ kí láwà ti ṣe ń gbé pé ọjà tá a fi owó rà owó la fi pa. wọ́n ní mákẹ́tà ló sọ pé àwọn fẹ́ kí wọ́n máa fi òyìnbó sọ nítorí àwọn audience àwọn míì tí wọ́n fẹ́ ẹni tí ó bá fẹ́ wọ́n ní tító náà ní ètò bàbá Fálétí Adébáyọ̀ Àkàndé ọ̀run oore ó ní tító ní ètò ó ní bí tító bá tó èwo la bùrùgbẹ́kọ̀ lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ mọ́ wálé ẹlẹ́fọ̀ọ́ká ṣé n tó rò fọ́ òde sùkọ́ ni kí làbù máa mú bàtà wọ fújì máa mú èdè òyìnbó wọ bí a ti ń gbádùn èdè Yorùbá àmúlùmọ́là bẹ́ẹ̀ bá wọ sọ tó lára bàrà gan ẹ̀ pé padà pé lọ change eléyìí pọ̀ ṣùgbọ́n ẹnu ọ̀ká wọn bẹ́ẹ̀ pẹ́ ṣòfin fún ìjọba ọ̀jẹ́ tó Ọlọ́run ọba mẹgbẹ́ wa ró ẹgbẹ́ wa dúró
ọkàn yẹ pé owó bayé jẹ́ tó wọ̀ bá ní bayé jẹ́ ni ẹni afiṣọ lórí oyè ọkápá wọn ńgbàjọba ó ti àpò sàn census board ṣe bá a ní tẹ́lẹ̀ tó ṣe pé eléégún níṣo lórí eléégún ológun àṣìṣe lórí àwọn ológun tí wọ́n bá yan àwọn èèyàn sí census board nísìn wọ́n á wá square peg into a round hole tí ó bára wọn ibi ká yan doctor kó máa ṣe census Yorùbá tàbí yí tó bá tiẹ̀ jẹ́ teacher ó sì dáa ó lè jẹ́ nọ́ọ̀sì tàbá greek lórí ìdí bó bá ṣe súnmọ́ wọn sí ni tí ó mọ̀ kankan nípa iṣẹ́ ọ̀hún tó ń gba iṣẹ́ ọ̀dàrú kò mú tó ó mú kí gbogbo orí kọjá lórí wọn ní wọ́n bá tiẹ̀ ti rí owó tí wọ́n ná ìgbà kan wọn a mọ̀ ní àṣìṣàṣùn ẹran kan wá ní census board lẹ́kọ̀ọ́ ìṣàṣùn ẹran bó bá fẹ́ páàsì ṣùgbọ́n ìmọ̀ bóyá wà bẹ́ẹ̀ dì sí o ṣùgbọ́n láti wà bẹ́ẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ yẹ wọ́n máa dá wa padà wọ́n á dá fíìmù padà ni pé èdè yìí ọ̀dà tó tàbí bẹ́ẹ̀ ṣe rìn yìí láyé jọ̀hún sóòtì ẹ̀dẹ́bẹ̀ ní ìsìndípò òun ò rí bìsà fún mi ọjọ́ pọ̀ ọwọ́ wa bílé ayé dùn tí ọ̀bàjẹ́ gbogbo wájú wa ń bẹ̀ ni. ọ̀rọ̀ pọ̀ ẹ ṣe bàbá ṣùgbọ́n báyìí ṣé ẹ lè torí a mọ̀ pé iṣẹ́ pọ̀ tẹ́ ti ṣe kódà ẹ̀ rántí ṣé ẹ lè sọ fún wa bó tiẹ̀ ṣe yọ kan iṣẹ́ tẹ́ ṣe tẹ́ mọ̀ pé títí dòní in fact ìgbà míì tẹ́ bá rántí pé oní tíátà ní Tinubu nígbà mo wà nínú iṣẹ́ yìí mo fi ìbà fún ọ̀gá mi ọjọ́ ńlá Jimoh Aliu ó wà ní Adó Èkìtì ó ṣe sinimá kan lọ́dún kan láyé ìgbà tá a máa lo M7 a pè ní ẹwà làkọlé sinimá irú rẹ ò lè mọ̀ àmì ò lè mo ṣiṣẹ́ tó dá ń bẹ̀ tí wọ́n bá fẹ́ ṣó NKS inú mi máa ń lò láti pàdé ẹ̀ lẹ́yìn náà èyí tó ṣe pabambarì ọ̀gá wa Adélọ́ọ̀fù Adéyẹmí Afọláyan Àkànó ọmọ Àròmù ibi tó bá wà ilẹ̀ rẹ̀ ọ̀run rí òun náà ṣe sinimá kan a pè ní ẹ̀yìn òkú ó fi mí ṣàbúrò ẹ̀ torí làtẹ́mi náà kan tó sì rí pé mo gbé ní òun dáadáa tí wọ́n bá ṣó sinimá lẹ́ẹ̀mẹ́wàá kì í sú mi mo máa ń fẹ́ràn ẹ̀ gan ṣùgbọ́n àwọn sinimá olówó ńláńlá ni ó ṣòro sáré dọ́ọ̀bù pé àwa ń ta lọ́jà mo gbà pé mo níyì nínú ẹ̀ mo sì ṣe dáadáa àwọn ayé sì wò ó ilé nígbà náà lọ́hùn. Bàbá tá a bá wo asọ̀rọ̀ àwọn mákẹ́tà ní ẹ̀kan mo fẹ́ ká sáré ru ọ̀rọ̀ wọn torí bóyá kí n sọ pé àgàgà ní àárín eré ìtàgé tó jẹ́ ti Yorùbá ṣé ẹ rò pé ó ní iṣẹ́ takuntakun bóyá kí àwọn tó ń ṣe tíátà gangan ló ní láti ṣiṣẹ́ yẹn àbáwọn mákẹ́tà láti rí wípé ọ̀rọ̀ nípa à ń ṣe àdàlú piracy iṣẹ́ àwọn oníṣẹ́ tó jẹ́ pé kódà producer ń gbà mí lẹ́nu tó níṣẹ́ àbí executive producer ìgbà míì wọ́n tẹ̀lé máa ń rí owó tí wọ́n fi ṣiṣẹ́ débi pé wọ́n á rí èrè lórí ẹ̀ látàrí pé àwọn kan ti wà níbì kan tí wọ́n ti pirate iṣẹ́ so jẹ́ ẹ̀yin rò pé ó ní nǹkan tá a lè ṣe láti. ẹ rí lórí ọ̀rọ̀ mákẹ́tà torí Yorùbá ní bá ní nǹkan àgbà bí èwe làárí àjọṣe ni àwọn mákẹ́tà ò fi gbogbo ara pọ̀ ṣùgbọ́n wọ́n lọ́ka ìjọka tí ń jọka lọ́ka ń jẹ àwọn òṣèré ńláńlá tí mákẹ́tà bá gbéṣẹ́ fún lèmi sábà lájọṣe pẹ̀lú wọn kò ní lè sọ ohun tí ọ̀dà ń pa mákẹ́tà tó tí ọ torí pé nínú kúlòrò oúnjẹ ara wọn ni irúwa iná ti ní láárí àbí wọ́n ní àgbẹ̀ ní bàbá àwọn alúṣẹ̀kẹ̀rẹ̀ bágbé ọ̀bá gbá kéré gbé kí lálúṣẹ̀kẹ̀rẹ̀ ó lù bẹ́ẹ̀ lọ̀rọ̀ mákẹ́tà sí irúwa mo gbèdì fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀run bọ́ gbèsè ọlọ́ọ̀ni ìjì ó pa wọ́n bí wọ́n bá ti àádọ́wọ́ wú pé báyìí làwọn ń fẹ́ ni wọ́n ní irúwa lè bá jiyàn mọ́ tó ti yọ èmi ò ráṣìṣe wọn o torí pé àwọn kan bẹ́ẹ̀ ń díẹ̀ látìgbà náà tí ó sì rẹ̀ dòní kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wọn láṣìṣe mákẹ́tà iṣẹ́ mákẹ́tà ò ti àpọ̀pọ̀ mọ́ tiwa nílẹ̀ ọmọgbọ́n wa lọ dáko lọ́ọ́ gbìn tí mákẹ́tà ní pé ẹ kórè wá sọ́jà kábàáyín tà á tó a gbọ́dọ̀ sọ tí ò dá ń pa wọn. Bàbá àwọn tó wá ń ṣe ayédèrú iṣẹ́ ń kọ́ débi wípé ṣé mọ̀ pé àwọn mákẹ́tà wọn á náwó wọn láti ṣiṣẹ́ ńgbà mí kódà mákẹ́tà mi iṣẹ́ tí ò tí ì gbé jáde ó kàn máa déédéé rí níta sáà nínú láwo kì í gòkè odò bá a bá sọ gbogbo ẹ̀ àwọn ìjọba èyí tí ń dá ń bẹ̀ pọ̀ níjọ́ ń ta bá mú wọn ń bàdàn àwọn olórí oko láwọn àgbààgbà nínú ìjọba ńgbà náà bí òkìkí bá ti kàn dọ́dọ̀ wọn ó ti tẹ́lẹ̀ yàgàn kù
nígbà náà lọ́lọ́pàá ọmọ sọ fún wa pé ṣe bí wọ́n ra fíìmù yẹn ni nígbà tá a bá sọ pé ẹ ra kọ́pì kan ẹ sì ń dọ̀bù ẹ̀ ó ń di àwọn ìmọ̀ye copies wọ́n sá fún aṣòro kìlẹ̀ ìfẹ́ tó o bá fẹ́ gbẹ̀san lára wọn Adébáyọ̀ Fálétí ọkọ̀ ìwé kan ó ní àwọn kan ń bẹ tó oṣù wò tó kátakóyọ̀ lóòjọ́ bí wọ́n bá rówó ọba kó jẹ tán wọn a máa kọ́ lé gogoro bá a sì bá gbẹ̀san lára wọn ìjọba ọ̀jẹ́ wọn ò ṣe é mú jápò ń bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe é mú ni kò ní dọjọ́ òní sọ̀gbọ̀n pírẹ́sì ń fẹ̀ sí ni ibi kan tiẹ̀ ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n bá rí òṣèré pàtàkì níbẹ̀ wọn a máa fẹ́ lù wọn a ṣe bọ́tọ̀ pẹpẹ wọn wá ṣé ìjọba ò rí ni wọ́n rí wọn ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ àwọn aláníntè bò nílé aníntè sí ń jẹ lẹ́nu irinṣẹ́ tíjọba ò ní ń bẹ lọ́dọ̀ àwọn pírẹ́sì tó yẹ pé bí wọ́n bá tẹ̀ pé rà báyìí àìmọye copies DVD CD ni ó fò bóde ọ̀rọ̀ pọ̀ ń bẹ ò ṣe é mú àbúrò mi já lọ bò mí ọ̀rọ̀ pọ̀ ń bẹ nílò ẹ̀dẹ̀ dá lóhùn ọ̀rọ̀ pọ̀ ń bẹ kẹ́ tó lọ sí ẹ̀dẹ̀ tó rógbò mi náà kémi náà tẹ̀lé bóyá mo tiẹ̀ lè gbàbẹ̀ yà sí wò ṣùgbọ́n ẹ jẹ́ ká wò náà lákòótán kí ni ìmọ̀ràn tẹ́ wá ní fún àgàgà àwọn tó jẹ́ ọ̀dọ́ nínú eré tíátà bá ṣe àwọn ọ̀dọ́ wa tí mo fẹ́ sọ pamílẹ̀ ìdí ni wípé wọ́n ti ń fàṣejù kan bọ̀ ọ́ ìwà àgbàlódé ọ̀hún àmọ́ bí tí ọba wa já ìwọ orú rẹ nísìn níjọ́hun àwọn ìran méjì ní orúngbọ̀n àwọn àgbà mùsùlùmí tó kéwú ní orúngbọ̀n bàbá àwọn àgbà wòlíì tó jẹ́ pé wọ́n ti bọ́lọ̀ ń pàdé tí wọ́n ti wà ní inú àwẹ̀ àti gbogbo ẹ̀ a ní nírun báwọn wọ̀nyí ní ìsìn ẹ̀ ti bomi jà funfun òjì àmọ̀bù ń ẹyin mọ́ kí láwàá ṣe. irùngbọ̀n ti ń pọ̀ jù. ti ń pọ̀ jù bàbá fẹ́fẹ́ lórí ìṣọba tí a bá ní wọ́n fanu pé àmì náà ń kò ṣe pé ló mówó wá. láṣẹ sí àwọn àṣejù èmi ò fẹ́ kò dáa. bàbá igbó wa ni irùngbọ̀n tèmi lọ àṣejù tí ń pọ̀ díẹ̀díẹ̀ náà. ọ̀hún wọ̀ sẹ́rí tó ń ta wá dé location bàbá Ògúndé akọni kan kéde kọ̀kọ́ fá orí àwọn ọmọkùnrin sẹ́ni á fá lórí yóò gbé ọṣẹ fáwọn ọmọ sẹ́nìkan lẹ́nu èyí ò mọ́ lóde òní kò pọ̀ torí bẹ́ẹ̀ bá lóun ó farun gbọ̀n rẹ̀ ń location ó lé pé kí producer ọ̀sán 50,000 torí pé olùkó ti ṣe pàtàkì síbẹ̀ náà ọlọ́run bá oníjà padà sí ibú ọkàn nìkọ̀ọ̀kan wọn kí wọ́n lulẹ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́ látijọ́ inú eruku làásùn ṣùgbọ́n gbòòyà ọlọ́run bless wa àwa náà dẹ̀ ń tà ń gba hòtẹ́ẹ̀lì àwọn yípadà rere nu àyípadà ìtẹ́ mú wọ yóò dáa kò dáa funfun òjì àmọ̀bù nù ẹyin mọ́ àbí àìlóògùn ọmọ kò jẹ́ amadé lébọ̀ sí tọ̀lé gbogbo yín wá dolórun gbẹ̀dí àgbà àmàlé nǹkan ńlá ni o. bẹ́ẹ̀ ṣe bá wa sọ báyìí àwọn ará ilé gan tiẹ̀ ń gbọ́ àwọn tó dẹ̀ wà nínú eré ìtàgé bóyá bí ọ̀dọ́ bíi tèmi náà tá a wà lórí. bọ́yọ̀ sì ní wà ní ìtẹ́ǹfì wù gbogbo ẹ̀ nítorí àtìyàn lè àbí àwọn obìnrin náà ń sọ èmi àyè máa fi irùngbọ̀n ẹ̀kàn mi láyà ẹ mọ̀ pé èsì ńlá ni. bàbá àwa fi irú èmi tí mo ti ẹ̀ bá yín sọ̀rọ̀ mi ò máa gbé yàn. irọ́ lọ pa bá a ti ń sọ̀rọ̀ mo ti máa lè rẹ mẹ́ta tí ń wò wá. mẹ́ta lórí tẹlifíṣàn ó dà kọ́ bóyá kí bàbá má bàa sọ̀rọ̀ délẹ̀ ẹ jẹ́ ká lè ṣèké kúrú báyìí. I really appreciate everyone for watching this show Splendid on Moynet TV, and it's been a beautiful time with my own father right here, Chief Aderemi Adedeji, popularly known as Olofayina Sobaloju of Edeland. Ọmọ Ẹdẹ ni mí, ilé ìjagun Olúkòsì ilé wa, ọba fẹ́ wá mi wá. Bàbá ó di dandan. Màá retí ẹ̀. Mo gbọ́dọ̀ wálé. Bí ọba ń lọ òwò fẹsẹ̀ kan yà. Lágbára Ọlọ́run. Mo sì ọlá lè yọ ọba mi nínú oko mi torí inú abúlé mò ń gbé. Bàbá ibikíbi tó bá tiẹ̀ jẹ́, èmi ń bọ̀. Ètò ọjà kò burú. Inú ọgbà láàyè ọgbà. Yóò lé bá sí fọ̀nà sí lójú ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Màá mọ̀ retí rẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá ẹ bá wa kí àwọn ará ilé pé ó tún dìgbà náà. Ṣùgbọ́n ṣé tá a bá tún pè yín nígbà míì ṣé ìlú náà mo fẹ́ bí ó pé will you call me again? Definitely. Lórí gbogbo tí mo wí àárẹ̀ ìtọ́ta bọ́ ń bẹ̀. Pàápàá lórí ọ̀rọ̀ fírùngbọ̀n yàrá. Fírùngbọ̀n gangan. Èmi àti ẹ̀tún pé torí mo fẹ́ gbọ́ mi. Ó lè ní ìtàn wa iṣẹ́ ìṣe mọ́ ni owó ìṣe mọ́ yẹn. Ọmọ rúta àwọn òmògìrì tà ká sọ̀rọ̀ kó di náírà sápò náà lọ́dọ̀ fi rán lu wa. Ẹ jèrè o. Ojú tẹ́ fi wò wá ò ní fọ́ o. Ẹ túbọ̀ máa bá wa wo ètò iléeṣẹ́ Moynet Television lóòrèkóòrè. Ẹ sì máa rí àṣà Yorùbá tó jiná tó kúnná àti èdè lóòrèkóòrè tó mọ́gbọ́n wá tí ò ní sí yín lọ́nà
ẹ mọ̀ rí wo ń bẹ̀ ìdè míì tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá mọ̀ túmọ̀ ẹ̀ pé iléeṣẹ́ Moynet television á tún fún yín. So thanks everyone for watching this show. So you can kindly subscribe to Moynet TV on YouTube, Instagram, Facebook, and Twitter. Thank you. I'm Ayinla Kolawole Abbas, the legend. Bye for now.